ìròyìn ojoojúmọ́ lórílẹ̀‐èdè òmìnira tiwantiwa Yorùbá. èyí ni ìròyìn ojoojúmọ́ ti olómìnira IYPDRY tí ó jáde ní òní ọjọ́ ajé ọjọ́ 16 oṣù ọ̀wẹ̀wẹ̀ ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún. àti kí gbogbo ìjọ ènìyàn yìí lè mọ̀ pé olúwa kì í fi idà tàbí ọ̀kọ̀ gbanilà nítorí pé ti olúwa ni ogun náà yóò sì fà ọ́ lé wa lọ́wọ́. ọlọ́run olódùmarè ti bá wa gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà ní 20 oṣù bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún. ọlọ́run olódùmarè ti bá wa gba ìṣèjọba ara wa padà ní ọjọ́ 12 oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ti jáde kúrò lára Nàìjíríà kì í ṣe ara Nàìjíríà mọ́. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá jẹ́ orílẹ̀-èdè olómìnira aṣèjọba ara ẹni. òun ni orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ni a mọ̀ nínú ìtàn wa gẹ́gẹ́ bí Yorùbá Kingdom, Yorùbá Nation, Yorùbá Land, Yorùbá Country. Kò sí ìpínyà, kò dẹ̀ sí division ní ilẹ̀ Yorùbá under Democratic Republic of the Yorùbá DRY ni gbogbo wọn wà. ọlọ́run olódùmarè àwa má rídìí ọba tí ń jẹ́ mi ni gbanigbani tí ayé ń sáyà èyí lọ́lọ́run tó tẹ́lẹ̀ Yorùbá dó ní ìwáṣẹ̀ ọlọ́run Yorùbá Kingdom, ọlọ́run Yorùbá Land, ọlọ́run Yorùbá àwọn baba ńlá wa bá gbogbo ohun ibi jẹ́ pátápátá, gbogbo májẹ̀mú ìránṣẹ́ níbi àṣetánì, gbogbo ìlérí ète àti èrò lòdì sí orílẹ̀-èdè Yorùbá, ìran Yorùbá, ilẹ̀ Yorùbá, ìṣèjọba Yorùbá, agbègbè àjogúnbá Yorùbá, agbára tí ọlọ́run fi ń jẹ́ èmi ni kí ìparun náà ṣẹlẹ̀ sí àwọn ọ̀tá Yorùbá wọ̀nyí lọ́wọ́lọ́wọ́. ọ̀dẹni àgbégbìn kọ́dẹni ìpáyín kéke gẹ́gẹ́ bó Fáráò ṣe ṣègbè láìsí àtúnṣe tí wọ́n lọ sínú ọ̀gbun kí gbogbo wọn lọ sínú ọgbà àìnípẹ̀kun. Olódùmarè alágbára tó nípá, Olódùmarè tó nípá lójú ogun, ọlọ́run àwọn ọmọ ogun, àtinúlẹ̀ má ṣe tini lójú, ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. èyí ló rán ọmọ oníṣẹ́ fàyàtì ṣe ìpamọ́ pátápátá nísinsìnyí fún àṣẹ agbára àti ipò tí wọ́n lò láti jẹ gàba lórí orílẹ̀-èdè olómìnira tiwantiwa Yorùbá, ìran Yorùbá, ilẹ̀ Yorùbá, ìṣèjọba Yorùbá, agbègbè àjogúnbá Yorùbá. ṣe ìparun fún gbogbo ìwà ìdojúkọ, ìjẹgàba, ìdẹrùbani, ìhàlẹ̀, ìgbóguntini tí wọ́n dojúkọ ọmọ ìbílẹ̀ Yorùbá orílẹ̀-èdè olómìnira tiwantiwa. ṣe ìparun fún ọ lónìí, jẹ́ kó dẹni àgbégbìn lónìí, nítorí pé odò kì í ṣọ̀kó tún bojú ẹ̀. ogun náà tí ọlọ́run ti wó palẹ̀ lórí àwọn ọmọ Yorùbá kò gbọdọ̀ tún gbérí mọ́. tá a bá rí ẹnikẹ́ni tá a bínú obìnrin lágbẹ̀bí ẹ̀ bó ti ń kó pọ̀ nípa àtagbára tó bá ní ogun tó ọlọ́run gá ó ti ṣẹ́ fún àwọn ọmọ Yorùbá òun fẹ́ gbé dìde bó ti ń fẹ́ àkọ́bí ẹ̀ bẹ̀rẹ̀ kó fi àbígbẹ̀yìn parí ẹ̀ kóun náà kó lọ sí ó ti dàṣẹ àṣẹ ní ti Èdùmàrè bó ti rí bó ti ṣẹ́ bẹ́ẹ̀ kò tún yí padà. ìtọ́ kì í balẹ̀ pẹ̀ kó padà sẹ́nu bí abẹ́bù ibẹ̀ ló máa mú. ìkìlọ̀ fún gbogbo ẹ̀yin àgbẹ̀: ẹ má ṣe gba irúgbìn GMO lọ́wọ́ ẹnikẹ́ni. ọ̀nà mìíràn láti pa àwa aláwọ̀ dúdú run ni. àìsàn oríṣiríṣi ni irúgbìn yìí yóò fà sí àgọ́ ara ẹni tí ó bá jẹ ẹ́. bẹ́ẹ̀ sì ni ẹni náà kò ní lè bí ọmọ mọ́. àti wípé ilẹ̀ tí wọ́n bá gbin irúgbìn yìí sí yóò di aṣálẹ̀ tí kò sì ní lè mú èso jáde mọ́. fún ìdí èyí, ẹni tí ọwọ́ ìjọba orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá bá tẹ̀, ẹ̀sùn ìpànìyàn ni o. nítorí náà a rọ gbogbo ẹ̀yin indigenous Yorùbá people IYP ti Democratic Republic of the Yorùbá DRY wípé ibikíbi tí ẹ bá ti rí ẹni tí ó bá gba irúgbìn yìí tàbí ẹni tí ó fún wọn, ẹ bá wa ya àwòrán wọn àti ẹni tí ó fún wọn àti ẹni tí ó gbà á. apànìyàn ni àwọn méjèèjì. ẹ tọ́jú àwọn irúgbìn àbáláyé tó wà lọ́wọ́ yín.
ẹ gbọ́ àwọn kókó tí ó wà nínú ìròyìn náà. $250 bílíọ̀nù fún Burkina Faso. ohun tí a fẹ́ gbéyẹ̀wò lónìí lábẹ́ àkòrí àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ni orílẹ̀-èdè wa kò ní jẹ gbèsè. agbésùnmọ̀mí Nàìjíríà wá dá ìbéèrè. ẹ̀kọ́ òdì. aláwọ̀ dúdú kò jámọ́ nǹkan kan níwájú òyìnbó. àkójọpọ̀ ìròyìn lórí Bill Gates. ẹ bá wa ká lọ sínú àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tòní. àwọn ará ìlú Burkina Faso ti kó owó jọ o. wọ́n ní àwọn ò gbára lé ilé ìfowópamọ́ àgbáyé. àwọn ò sì ní yáwó lọ́wọ́ àjọ ayánilówó àgbáyé. Ibrahim Traoré, olórí ìlú Burkina Faso, fúnra rẹ̀ ni a gbọ́ pé ó ti sọ eléyìí tẹ́lẹ̀ nígbà tí ó dé orí àlééfà ìlú náà. bẹ́ẹ̀ ni ó wá gbé ètò ìkówójọ ti ìjọba Burkina Faso kalẹ̀. látàrí èyí tí ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́ lórí YouTube sọ pé níṣe ni àwọn ará ìlú Burkina Faso dìde taratara láti ra àdéhùn ìjọba wọn náà, government bond. tí ìròyìn sì sọ fún wa pé wọ́n tilẹ̀ kọjá iye owó tí akọgun Traoré tilẹ̀ ní lọ́kàn tẹ́lẹ̀. ìròyìn náà sọ pé lọ́wọ́lọ́wọ́ báyìí ará ìlú Burkina Faso ti kó owó jọ o. $250 mílíọ̀nù ni wọ́n kó jọ tí ó ti wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. kí àwọn iṣẹ́ ìdàgbàsókè lóríṣiríṣi tí Ibrahim Traoré ti là kalẹ̀ kí ó máa tẹ̀síwájú kí ó sì di ṣíṣe. tó bá tán, ìròyìn náà sọ pé èyí ti fi hàn gbangba pé irọ́ gbà ni àwọn akọ̀ròyìn aláwọ̀ funfun pa. wọ́n sọ pé àwọn ará ìlú Burkina Faso kò fara mọ́ ìjọba wọn. ṣé èèyàn á máa ṣe ìkówójọ $250 fún nǹkan tí kò fara mọ́ bí? làṣírí àwọn òpùrọ́ akọ̀ròyìn àwọn aláwọ̀ funfun náà bá tú. ìròyìn tí a gbọ́ náà wá sọ pé èyí jẹ́ ìpèníjà fún orílẹ̀-èdè káàkiri ilẹ̀ adúláwọ̀ pé ìlú kan mà nìyí tí wọ́n ní àwọn ò yáwó lọ́wọ́ òyìnbó amúnisìn. ohun tí ó bá máa gbà ni àwọn máa fún, àwọn ò fẹ́ gbèsè. a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni màmá wa ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá ti jẹ́ kí ó yé wa pé yíyáwó pẹ̀lú ọ̀nà tí àwọn amúnisìn fi máa ń kó àwọn orílẹ̀-èdè sóko ẹrú. a sì ti mọ̀ pé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá, DRY, kò ní lọ sí oko gbèsè. gẹ́gẹ́ bí màmá wa ṣe sọ, àti pé bí okòwò ni a ṣe máa ṣe iṣẹ́ orílẹ̀-èdè. ṣùgbọ́n a wá jẹ́ okòwò èyí tí kì í lọ sóko gbèsè. wọ́n ti fi yé wa pé a máa fúnra wa ṣe àwọn nǹkan tí a bá nílò. nǹkan tí a bá ṣe yẹn náà sì ni a máa lò. ǹjẹ́ ẹnìkankan wá ti ń gbáradì ohun tí a fẹ́ ṣe? ẹ jẹ́ kí a rántí pé owó kọ́ ni ìṣòro. orílẹ̀-èdè DRY ní ètò ìpèsè owó tí kò nira láti san padà fún àwọn tó bá nílò rẹ̀. a kí àwọn ará ìlú Burkina Faso kí ara ó tù wọ́n láti ṣe àṣeyọrí ìdáwọ́lé wọn náà. màmá ìran Yorùbá ìyáàfin Modúpẹ́ Onítìrí Abíọ́lá ti máa ń fi yé wa pé ìkan nínú àwọn ọ̀nà tí àwọn amúnisìn fi máa ń mú àwọn orílẹ̀-èdè ní ẹrú ni nípa gbèsè jíjẹ. àwọn ni wọ́n á fa orílẹ̀-èdè náà pé kó wá yáwó. àwọn ni wọ́n á sọ fún bí ó ṣe máa ná owó náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí tí gbèsè á máa gun orí gbèsè. màmá wa fi yé wa pé láyé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá, DRY, kò ní yá owó lọ́wọ́ ẹnikẹ́ni. ohun tí a bá nílò àwa ni a máa ṣe fúnra wa. ohun tí a bá sì ṣe ni a máa lò. àǹfààní tó wà nínú pé a ò ní jẹ gbèsè ni pé kò sí ẹnikẹ́ni tàbí àjọkájọ tí a lè fi ipá tì wá sí ohun tí a kò fẹ́ ṣe. àbùrọ̀ jẹ gbèsè ní àbùrọ̀ di ẹni tí kò lè kọ nǹkan tí ó yẹ kí ó kọ̀. èyí á wá di oko ẹrú mìíràn, bẹ́ẹ̀ a ò tún ní lọ sí oko ẹrú mìíràn láyé.
àìjẹgbèsè á fún wa ní ìbàlẹ̀ ọkàn. Kò ní sí pé tí a ò bá wá lè san gbèsè, onígbèsè á wá máa béèrè ohun tó máa pa wá lára. Ìrọ̀rùn fún ọmọ ìbílẹ̀ Yorùbá, Indigenous Yoruba People IYP, pẹ̀lú ìbàlẹ̀ ọkàn fún DRY bákan náà. Òun ni àìjẹgbèsè máa jẹ́ fún wa. Ìtẹ́lọ́rùn ni a máa fi ṣe ìgbé ayé wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. ọmọ ìlú agbésùnmọ̀mí Nàìjíríà kan ni a rí fídíò rẹ̀ o, tí ó ń béèrè lọ́wọ́ ìjọba wọn pé kí ó wá ṣe àlàyé ohun tí kò yé àwọn. Torí ìjọba sọ pé iléeṣẹ́ ìfọpo tí ó wà ní ìlú Warri kò ṣiṣẹ́. Ṣùgbọ́n ọkùnrin tó sọ̀rọ̀ náà sọ pé àwọn ṣe àkíyèsí pé tó bá ti di bíi aago 12 òru, àwọn ọkọ̀ agbépo máa ń lọ sí iléeṣẹ́ ìfọpo náà. Tí ó bá sì wá di bíi aago 2 sí 3 àjìn, àwọn ọkọ̀ náà wá jáde kúrò níbẹ̀. Ó ní òun ò sọ pé ohunkóhun ṣẹlẹ̀, ṣe ni òun fẹ́ kí ìjọba ó ṣe àlàyé fún àwọn o. Iléeṣẹ́ ìfọpo tẹ́ ẹ ní kò ṣiṣẹ́, kí ni àwọn ọkọ̀ elépo ń lọ ṣe níbẹ̀ lójoojúmọ́? Tí wọ́n á wọlé láàrin òru ní bí aago 12, tí wọ́n sì ń jáde kúrò níbẹ̀ tó bá ti di aago 2 sí 3 àjìn. Ó ní ìbéèrè lòun béèrè o. Àwa náà ní kí a sọ ọ́ ni o, pé ohun tí a gbọ́ tí ọmọ ìlú akótilétà Nàìjíríà kan sọ nìyẹn o. Àwọn ọmọ Yorùbá òun kúkú ń ṣe ara apanóògo Nàìjíríà mọ́. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá, DRY ni wá. Ilẹ̀ wa ò sí lára Nàìjíríà mọ́, síbẹ̀ Nàìjíríà ń hù ọ̀daràn. Wọ́n ń fi ipá jẹ gàba lórí ilẹ̀ wa bíi pé wọn ò mọ̀ pé DRY ti kúrò lára wọn láti 20 oṣù Bélú 2022. A sì ti bẹ̀rẹ̀ ìjọba wa láti ọjọ́ 12 oṣù Igbe 2024 yìí. Jíjẹ gàba wọn tí wọ́n bẹ̀rẹ̀ lẹ́yìn tí a ti kúrò nínú Nàìjíríà, òun ni ìròyìn náà ṣe jẹ́ èyí tí a fẹnu kàn. Apanilẹ́kún Nàìjíríà, jáde kúrò lórí ilẹ̀ DRY. Gbé ìwà agbésùnmọ̀mí rẹ kúrò lórí ilẹ̀ wa. Àwa òbí, ẹ jẹ́ kí a máa ṣe àbójútó àwọn ọmọ wa dáadáa, nítorí pé àwọn tí wọ́n pera wọn ní alágbára ayé yìí, wọ́n fẹ́ dojú ayé bolẹ̀ lòdì sí bí Olódùmarè ṣe dá a ni. Fọ́nrán kan ni a rí lórí ẹ̀rọ ayélujára tí arábìnrin kan ń ṣe àlàyé ohun tí ojú rẹ̀ rí nípa ẹ̀kọ́ òdì tí wọ́n ń kọ́ ọmọ rẹ̀ tí ó wà ní ìpele 5 ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ó wí pé ìyàlẹ́nu ló jẹ́ nígbà tí òun rí wípé wọ́n ti ń kọ́ ọmọ kékeré náà ní ọ̀nà tí ọkùnrin tàbí obìnrin lè gbà tú ara rẹ̀ lára nípasẹ̀ fífi nǹkan ọmọkùnrin tàbí ti ọmọbìnrin rẹ̀ ṣeré fúnra rẹ̀, àti pé wọ́n tún lè yí ẹ̀dá tí Ọlọ́run dá wọn padà, gẹ́gẹ́ bíi wípé ẹni tí Ọlọ́run dá ní ọkùnrin ó lè sọ pé òun di obìnrin kó sì máa múra tàbí wọ aṣọ bí obìnrin. Bákan náà, ẹni tí Ọlọ́run dá ní obìnrin ó lè sọ pé òun di ọkùnrin kó sì bẹ̀rẹ̀ sí í ṣe bíi ọkùnrin, nítorí pé ohun tí ènìyàn bá pe ara rẹ̀ ló ṣe pàtàkì jùlọ. Ohun ìbànújẹ́ ni eléyìí. Nítorí náà, ẹ̀yin òbí, ẹ jẹ́ kí a máa kíyèsí ìwà àti ìṣe àwọn ọmọ wa dáadáa. Èyí kò ní í ṣe pẹ̀lú ọjọ́ orí rárá. Olódùmarè tó dá ènìyàn ní takọtabo kò ṣe àṣìṣe, ṣùgbọ́n àwọn ẹlẹ́mìí àṣetánì yìí ló fẹ́ dorí ayé kodò. Ara àwọn èròǹgbà wọn láti dín iye àwọn ènìyàn tó wà ní àgbáyé kù ni. Tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ọmọ láti rí ìgbéyàwó bí ohun tí kò ṣe pàtàkì, báwo ni wọn yóò ṣe bí ọmọ? Ṣùgbọ́n àwa ìran Yorùbá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó wí pé ní déédé ìgbà yìí àti ní déédé àsìkò yìí ni ká padà sílé, tó sì gbé ẹni bí ọkàn rẹ̀ dìde. Màmá wa Ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá. Ìran Yorùbá mọ̀ ọ́ lóore o. Ní òtítọ́ àti ní òdodo, àwọn aláwọ̀ funfun, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n mọ̀ pé irọ́ ni àwọn ń pa, síbẹ̀ wọ́n dúró nínú irọ́ yẹn láti sọ pé aláwọ̀ dúdú kò jámọ́ nǹkan kan. Wọ́n sì ń ṣiṣẹ́ tọ̀ ọ́ ní ojoojúmọ́. Ẹ̀bi wọn náà dẹ̀ kọ́.
ṣebí ọ̀pọ̀lọpọ̀ ìlú ní áfíríkà nígbà tí wọ́n sọ pé àwọn gba òmìnira ṣebí ṣe ni wọ́n túbọ̀ kóra wọn sínú ẹrú ṣíṣe látàrí pé wọ́n sì pàpà ń jábọ̀ fún àwọn amúnisìn wọn lórí ọrọ̀ ajé wọn lẹ́yìn tí wọ́n dẹ̀ ti sọ pé àwọn ní òmìnira. Irúfẹ́ òmìnira wo ni wọ́n wá ní o? Ìdí nìyí tí àwọn òyìnbó wọ̀nyí ṣe ń fi ọ̀bọ lọ aláwọ̀ dúdú títí di àkókò yìí káàkiri. Ṣùgbọ́n pẹ̀lú ìṣèjọba ara ẹni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, èyí tí ó ti bẹ̀rẹ̀ báyìí, ìgbà ọ̀tun ti dé o. Èyí ni ìgbà àkọ́kọ́ ní àgbáyé tí orílẹ̀-èdè aláwọ̀ dúdú máa dìde pẹ̀lú òmìnira òtítọ́ tí kì í ṣe òmìnira àdàmọ̀dì. Ìdí nìyí tí màmá wa ìyáàfin Modúpẹ́ Onítìrí Abíọ́lá ṣe sọ pé a ò ní kúrò nínú oko ẹrú kan kí a tún lọ bọ́ sí òmíràn. Ìròyìn tí a rí lórí YouTube láìpẹ́ ló fi hàn bí àwọn èèyàn tí ọ̀rọ̀ àwa tí kìí ṣe aláwọ̀ ẹlẹ́dẹ̀ jẹ lógún bí wọ́n ṣe ìjíròrò ní orílẹ̀-èdè Netherlands lórí bí Áfíríkà ṣe lè ní ìlọsíwájú. Bí ó tilẹ̀ jẹ́ pé kì í ṣe ohun gbogbo tí wọ́n sọ níbẹ̀ ni a lè faramọ́, síbẹ̀ ohun kan tí ó jẹyọ ni pé nígbà tí wọ́n dá àjọ àgbáyé sílẹ̀ ní 1965, wọn ò lérò àti ka aláwọ̀ dúdú mọ́ ara àgbáyé ọ̀hún. Ọpẹ́ ni kí a máa dá báyìí lọ́wọ́ Olódùmarè fún ìyá wa, ìyá ìran Yorùbá, ìyáàfin Modúpẹ́ Onítìrí Abíọ́lá fún iṣẹ́ ribiribi tí wọ́n ti ṣe tí wọ́n sì ń ṣe fún ìtẹ̀síwájú orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá, DRY. Látàrí ògo DRY, ìrètí wà pé ọ̀pọ̀lọpọ̀ ìlú aláwọ̀ dúdú yóò kọ́ ẹ̀kọ́. Nínú fọ́nrán náà, a rí i pé àwọn kan ò mọ̀ pé èdè àti àṣà ṣe pàtàkì ní dídìde ilẹ̀ adúláwọ̀. A dúpẹ́ pé màmá wa ti jẹ́ kí a mọ pàtàkì eléyìí, kí gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá, Indigenous Yorùbá People IYP, kí a fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba adelé wa fún ìpìlẹ̀ rere yìí tí yóò fi hàn gbangba pé àwa ti wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kí àwọn àjọ tí wọ́n wà lágbàáyé lónìí ó tó wáyé. A dẹ̀ mọ rírì èdè, àṣà àti ìṣe ní ìdàgbàsókè orílẹ̀-èdè. Kí Olúwa kí ó bùkún orílẹ̀-èdè wa DRY títí láé. A rí fọ́nrán yìí lórí YouTube Africa Diaspora News. A lo fọ́nrán yìí fún ẹ̀kọ́ nìkan, a sì ṣe ìdánimọ̀ fún àwọn tí ó ní ẹ̀tọ́ lórí rẹ̀. A ṣe àtúpalẹ̀ àwòrán yìí èyí tí a gbé jáde ní ọjọ́ Àìkú, ọjọ́ 15 oṣù Ọ̀wẹ̀wẹ̀ yìí. A fẹ́ kí ọ̀rọ̀ yìí ó yé ẹnìkọ̀ọ̀kan wa dáadáa. Ìdí nìyí tí a ó fi ṣe àtúpalẹ̀ rẹ̀ ní èdè abínibí wa lẹ́sẹlẹ́sẹ. Gẹ́gẹ́ bí arábìnrin kan ṣe sọ lórí ẹ̀rọ ayélujára pé ìjọba orílẹ̀-èdè Kenya lábẹ́ ìdarí William Ruto ti fọwọ́ sí lílo ìdánimọ̀ ìgbàlódé nípasẹ̀ ẹ̀rọ àìfojúrí fún àwọn ọmọ ìkókó àti fún gbogbo àwọn ọmọ ìlú orílẹ̀-èdè Kenya. Ìlànà yìí sì ní àtìlẹ́yìn iléeṣẹ́ Bill Gates. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ètò náà fojú sí àwọn ọmọ tuntun tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bí lẹ́yìn ó bá ti bímọ tán kí o tó kúrò ní ilé ìwòsàn. Wọn ò tún fún ọ ní ìwé ẹ̀rí ọjọ́ ìbímọ, ṣùgbọ́n a fi ẹ̀rọ àìfojúrí tí wọn yóò fi sí ibì kan nínú àgọ́ ara ènìyàn. Ẹ̀rọ èyí dáadáa. Arábìnrin náà ṣe àfihàn fọ́nrán ààrẹ orílẹ̀-èdè Kenya níbi tí ó ti ń ṣe ìkéde lílo ẹ̀rọ àìfojúrí ọ̀hún nínú ètò kan tí ó sì ń wí báyìí wípé ẹ̀rọ ìdánimọ̀ ti ìgbàlódé èyí tó ti jẹ́ ìpèníjà ńlá fún wa láti ọjọ́ pípẹ́ ti wà ní abẹ́ àyẹ̀wò báyìí fún bíi oṣù méjì síbi tí a wà yìí. Mo ti ní ìdánilójú nípasẹ̀ àwọn tí ọ̀rọ̀ náà kàn àti àwọn mínísítà pé ní oṣù Ọ̀pẹ a ó lè ṣe ìfilọ́lẹ̀ ẹ̀rọ ìdánimọ̀ tí gbogbo ọmọ orílẹ̀-èdè Kenya kò ní nílò láti máa gbé ìwé, ike tàbí ohun mìíràn gẹ́gẹ́ bí ìdánimọ̀ mọ́, ṣùgbọ́n nípa lílo yálà ojú wọn tàbí ìtẹ̀ka gẹ́gẹ́ bí ìdánimọ̀, wọn yóò sì tún lè ṣe káràkátà ní ìrọ̀rùn láì ṣe wàhálà nípa dídá wọn mọ̀ irú ẹni tí wọ́n jẹ́. Àti pé èyí tí ó wúni lórí jùlọ nípa rẹ̀ ni wípé a ò nílò láti ná bílíọ̀nù owó bí àwọn èyí tí a ti ń ná lórí àwọn nǹkan mìíràn gẹ́gẹ́ bí gbogbo yín náà ṣe mọ̀.
èyí ni òpin ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀-èdè Kenya sọ. Lẹ́yìn náà ni a rí fọ́nrán Bill Gates tó sọ báyìí wípé a ó mú àwọn èròjà tí a ṣẹ̀dá sí àgọ́ ara àwọn ọmọ wẹ́wẹ́, a ó sì fi sínú iṣan wọn. Arábìnrin tó gbé fọ́nrán náà sórí ẹ̀rọ ayélujára wípé ọ̀rọ̀ náà ti wá fa oríṣiríṣi àríwísí láti ọ̀dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Kenya. Ẹnìkan tilẹ̀ wípé Bill Gates fẹ́ láti máa darí gbogbo adúláwọ̀ nípasẹ̀ ẹ̀rọ àìfojúrí nítorí pé ó ṣòro fún lọ́wọ́lọ́wọ́ báyìí láti máa darí ilẹ̀ Áfíríkà àti àwọn ọmọ orílẹ̀-èdè Áfíríkà. Ó mọ̀ọ́mọ̀ fi ẹ̀rọ àìfojúrí yìí sára àwọn ọmọ wẹ́wẹ́ kó lè máa darí wọn ni. Ẹlòmíràn náà tún kọ wípé tí ọ̀rọ̀ yìí bá jẹ́ òótọ́, a jẹ́ wípé ààrẹ orílẹ̀-èdè Áfíríkà mìíràn tún fẹ́ dìde láti jẹ́ kí wọ́n dán nǹkan wò lára àwọn ènìyàn nítorí owó. Ní àkótán, gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, ẹ jẹ́ kí a ṣọ́ra gidi. Bill Gates kò dákẹ́, bẹ́ẹ̀ ni kò sinmi lórí èròǹgbà rẹ̀ láti dín iye àwọn ènìyàn tí ó wà ní àgbáyé kù, pàápàá àwa aláwọ̀ dúdú. Ṣùgbọ́n ó ṣeni láàánú wípé àwọn tí wọ́n pera wọn ní aṣojú tó yẹ kí wọ́n dáàbò bo àwọn ará ìlú, àwọn gan ni wọ́n ń ṣe agbódegbà àwọn ẹni ibi wọ̀nyí nítorí àtẹnujẹ. Ẹ jẹ́ kí a mọ̀ wípé àwọn amúnisìn wọ̀nyí kò fi ibì kankan dára ju àwa aláwọ̀ dúdú lọ. Èròǹgbà wọn ni láti pa àwọn aláwọ̀ dúdú kí wọ́n sì gba ilẹ̀ wọn. Orí àwọn ọmọ wẹ́wẹ́ ló tún kàn báyìí láti lè máa darí wọn bó ṣe wù wọ́n. Ọmọ tí wọ́n bá sọ fún pé kó dìde níbi tó wà yẹn kó lọ wu ìwà báyìí, lọ́gán ni ọmọ náà yóò lọ síbi tí wọ́n bá darí rẹ̀ sí. Ohun tí wọ́n fẹ́ ṣe nìyí, kí gbogbo aláwọ̀ dúdú wà ní ìkáwọ́ wọn. Ìmúnisìn ti ìgbàlódé ni eléyìí. Ohun tí àwọn amúnisìn yìí kò lè gbà ni wọ́n fi ń lọ̀ wá ní Áfíríkà. Tí àwọn ọ̀dàlẹ̀ aṣíwájú náà bá sì ti rí owó, wọn ò kọ̀ láti ta ìran wọn. Fún ìdí èyí, àwa ọmọ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá DRY, dúpẹ́ lọ́wọ́ Olódùmarè fún àánú rẹ̀ lórí ìran Yorùbá tó rán màmá wa Ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá láti gbà wá lọ́wọ́ àwọn amúnisìn wọ̀nyí, nítorí pé ìjọba DRY kò ní gba àbọ̀dè fún ìran wọn láéláé. Ní àkótán, gbogbo àwa ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá, Indigenous Yorùbá People IYP, nílé lájò, ẹ jẹ́ kí a ṣọ́ra fún abẹ́rẹ́ àjẹsára oògùn òyìnbó tàbí gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ètò ìlera lápapọ̀. Ìgbà díẹ̀ ló kù. Ẹ má jẹ́ kí àwọn apaná ògo yìí ó rí wa mú o. Ẹ jẹ́ kí a máa ṣe ìtọ́jú ara wa ní ìlànà tí àwọn baba ńlá wa. Olódùmarè ti gbé wa borí. Ọmọ Yorùbá ni mí, ọmọ Yorùbá ni mí, ọmọ Yorùbá nìran mi. Tó bá láyà ó ṣèkà, bó bá láyà ó ṣòótọ́. Èké ní pẹrú, èpè ní polè, ilẹ̀ dídà ní pọ̀rẹ́. Alájọbí ló máa ń pa àwọn iye kan tó bá dání. Ikú Janet Fashakin ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní kàyéfì, ṣùgbọ́n ohun tó ń bẹ nídìí ọ̀fà ó ju òjé lọ. Ikú tó pa Fashakin àfọwọ́fà ni, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti sọnù lórí àgàbàǹgebè Janet Fashakin lórí ìrìn àjò òmìnira àwọn ọmọ Yorùbá. Ẹ wò ó, ẹ jẹ́ a ṣe rere, nítorí pé ohun tá a bá ṣe láyé òun là ó ròyìn nígbà tí olúkálùkù wa bá lọ. Ẹ jẹ́ ká ṣe rere, rere ló pé ìkà ò pé. Ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ o, nígbà tí lọ́ọ̀yà Jẹ̀kúrẹ́dí tí wọ́n ń pè ní Ìyọ̀ṣì pàdé àpòpọ̀ pẹ̀lú Baba Akíntólé àti Overrated lórí ọ̀rọ̀ òmìnira ilẹ̀ Yorùbá. Wọ́n pàdé àpòpọ̀, wọ́n wá ń ṣe bẹ́ẹ̀ yóò jẹ ìyá jẹ, bẹ́ẹ̀ yóò ṣe ìyá ṣe lórí ọ̀rọ̀ òmìnira àwọn ọmọ aládé, àwọn ọmọ Yorùbá. Kàkà kọ́ dúró lórí òótọ́ kọjá fún òmìnira ilẹ̀ Yorùbá, níṣe ni wọ́n sọ pé ọmọ wa ló kàn,
ọmọ wa ló kàn, ọmọ wa ni ó ṣe é, ọmọ wa ló kàn, ọmọ wa ni ẹ jẹ́ ó ṣe é. Wọ́n wá fi òmìnira àwọn ọmọ Yorùbá wọ́n fi ṣe igbákejì, wọ́n fi ètò ìdìbò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n fi ṣe igbá kínní. Ìyẹn la fi ní èké ní pẹ̀rú o, èpè ní polè, ilẹ̀ dídà ní pọ̀rẹ́, alájọbí ní pa iye kan tó bá dání. Wọ́n wá ń tan lógúnlọ́gbọ̀n mílíọ̀nù ọmọ Yorùbá ipa wọn ń jàjò òmìnira. Lọ́ọ̀yà Jẹ̀kúrẹ́dí ó ń tàn wá, ó ń tàn wá, òun ni igbákejì bàbá Bánjí Akíntóyè. Wọ́n jọ ń tàn wá, wọ́n ń tàn wá, wọ́n tàn wá fódìdí ọdún 3 gbáko. Bó ṣe ń tàn wá ló ń gbowó lọ́wọ́ wa, bó ṣe ń parọ́ fún wa ló ń gbowó lọ́wọ́ wa. Wọn ò ṣe lọ́fẹ̀ẹ́ o, bó ṣe ń parọ́ fún wa ló ń gbowó lọ́wọ́ wa. Àwa dẹ̀ ń tẹ̀lé wọn bí ṣùgọ́mù. Gbogbo bí wọ́n ṣe ń tàn wá tí wọ́n ń gbowó lọ́wọ́ wa níyà wa Chief Mrs. Modúpẹ́ọlá Onítìrí aya Abíọ́lá ni wọ́n bá dìde, wọ́n níṣẹ́ ti di ṣíṣe, iṣẹ́ di iṣẹ́ àwọn, ni wọ́n bá dáwọ́ léṣẹ́ náà. Gẹ́rẹ́ tí ìyá wa dáwọ́ léṣẹ́ náà ni bàbá Bánjí Akíntóyè ló bá pè lọ́ọ̀yà Jẹ̀kúrẹ́dí, ó lóun fi ṣe igbákejì ìyá wa Chief Mrs. Modúpẹ́ọlá Onítìrí. Ìyá wa ní irọ́ ọkọ bá wọn wẹ́lò míì kíṣẹ́ náà kó bá lè yá fáfá, kó bá lè ṣe é ṣe kíákíá ní wàràǹṣeṣà. Inú ẹ̀ ò dùn rárá, ló bá fárígá, ló bá bẹ̀rẹ̀ sí ní búyà wa, kò sórúkọ tí ó pè wọ́n tán. Bó ṣe ń lọlé aláwo ló ń lọlé oníṣègùn, ń lọlé ilé àfáà ló ń wọlé wòlíì. Bẹ́ẹ̀ ló tún pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn ládéládé, àwọn lóyè ipe kílẹ̀ Yorùbá kó má wá sí ìmúṣẹ nítorí ọmọ wọn tó ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ tí wọ́n fẹ́ kó lẹ̀kẹ̀ sí ìdí ẹ̀. Àbẹ́ ìráyé lóde, ojú ayé rèé, tẹ bá láyà ẹ̀ ṣèkà, bẹ bá láyà ẹ̀ ṣòótọ́, ṣùgbọ́n ọjọ́ ta bá ti ń rántí ijọ́ àti sùn pé ká gbélé ayé ṣe rere. Lọ́ba àwọn lóyè yìí, àwọn náà pàdé àpòpọ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe tánàdí òmìnira ilẹ̀ Yorùbá. Lára wọn náà ni ọba tó kú láìpẹ́ yìí, lára àwọn tó ń ṣe tánàdí ilẹ̀ Yorùbá. Ẹ wò ó, ẹ jẹ́ agbáyé ṣe rere, ká máa rántí ọjọ́ àti sùn, ohun tó lúkálukú wa bá ṣe òun lá ròyìn nígbà tó bá lọ. Ẹ jẹ́ a ṣe rere nítorí ọjọ́ àti sùn. Ẹ jẹ́ ká ṣe rere torí ọjọ́ tá ò ní sí mọ́. Ó tún pète pèrò, ó kó gbogbo àwọn ẹni tí a jọ ń jìjọ òmìnira ilẹ̀ Yorùbá wọn lọ ilé ẹjọ́. Ó nítorí pé wọ́n ṣe kinní kan fóun, ó di ilé ẹjọ́ wí. Ẹ jẹ́ a ṣe rere, ayé ni rọ́mọ, ọ̀run ògbèké, òun àti kìnìún dúdú Black Lion wọ́n mú nǹkan lẹ̀ fúnra wọn lórí òmìnira ilẹ̀ Yorùbá yìí náà ni. Ẹ wò ó, àfikún yọ̀ ọ́, ṣùgbọ́n gbogbo ẹ̀yin tó kù tẹ́ gbójú sábẹ́ ilé, tẹ́ ń ṣe bàjẹ́ sómìnira àwọn ọmọ aládé, tẹ́ ń ṣe tánàdí òmìnira àwọn ọmọ adúláwọ̀, gbogbo yín pátápátá lọ́balọ́ba níjòyè, ẹ lọ sí mẹ̀dọ̀. Kò sóhun tá a mú wáyé, kò sóhun tá a sì mú lọ. Kòròfo la wá, kòròfo náà la ó lọ. Nígbà tọ́lọ́jọ́ bá dé, ẹ jẹ́ a sí mẹ̀dọ̀. Òmìnira ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ kó jẹ wá lógún, torí pé ọjọ́ ọ̀la wa ni, òun la ó fi sílẹ̀ fáwọn ọmọ, ohun tá a bá dẹ̀ ṣe òun la ó ròyìn. Ẹ jẹ́ a fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn adelé wa lákọlábo, lọ́mọdé lágbà, káyé ó lè rojú, kí gbàwọ́ ó lè sunwọ̀n. Gbogbo ọmọ Yorùbá ọlọ́jọ́ dé, a ò róhun ṣe sí, a ò fi yọ ẹnikẹ́ni, ṣùgbọ́n a fi ṣí ara wa létí. Lọ́ọ̀yà Jẹ̀kúrẹ́dí ṣe bẹ́ẹ̀, ó rọrùn alákejì. Ẹ jẹ́ kí a fi èyí ṣe àríkọ́gbọ́n, kí a má ṣe dalẹ̀ ìran wa. Ìdájọ́ wà lọ́wọ́ Olódùmarè, ṣùgbọ́n èyí tí a fi ojú wa rí ní orí ilẹ̀ alààyè yìí, Olúwa fẹ́ kí a fi ṣe àríkọ́gbọ́n, kí a má bàa jì sí kòtò. Àfi bí àná lórí níjọ́hun lọ́hùn-ún tí àwọn amọ̀kùnṣèkà fi arákùnrin ìjìnlẹ̀ sí àtìmọ́lé. Ṣe ni lọ́ọ̀yà Jẹ̀kúrẹ́dí gbéra tó dìlú Turkey. Odidi agbẹjọ́rò tó yẹ kí ó gbèjà ẹni tí ó ní wàhálà láti pápákọ̀ òfurufú tí ó balẹ̀ sí ló ti fúnra rẹ̀ ṣe fídíò tó ti ń fúnra rẹ̀ ṣe ìdájọ́ ibi fún ìjìnlẹ̀. Ọ̀dàlẹ̀ paraku tó gbójú síta pé òun wà fún òmìnira Yorùbá, ṣùgbọ́n lábẹ́lẹ̀
tó jẹ́ pé òun ló ń sọ pé ẹ jẹ́ ká ní àníyàn mìíràn yàtọ̀ sí òmìnira. Bí ọ̀rọ̀ Plan B tí a gbọ́ nígbà yẹn ṣe wáyé nìyẹn o. Jẹ̀kúrẹ́dí tí ó wá gba orúkọ Híọ̀ṣì, òun ni ó ṣẹ̀dá Plan B tó ń darí ọmọ Yorùbá sọ́dọ̀ àwọn olóṣèlú. Bóyá lẹ mọ̀ pé olóṣèlú ni òun fúnra rẹ̀. Bẹ́ẹ̀ ni ó gbé àpótí ìbò pàápàá, ṣùgbọ́n ó fìdí rẹmi. Nígbà náà ni wọ́n wá ṣèlérí pé wọ́n á fi ṣe adájọ́ àgbà ní ìlú wọn ọ̀hún, ṣùgbọ́n pàbó ló já sí. Àkùkọ ti kọ lẹ́yìn ọmọ ènìyàn báyìí o. Ẹ jẹ́ kí a fi èyí kọ́gbọ́n. Kí ni à á sọ nígbà tí ó bá di ọjọ́ ojúkorojú? Níjọ́ náà lọ́hùn-ún, bàbá wa Black Lion sọ fún Jẹ̀kúrẹ́dí kó má dalẹ̀ ìran Yorùbá. Níṣe ni ó kọ etí ọ̀gbọ́n sí ọ̀rọ̀ náà. Orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni ọ̀rọ̀ náà ti wáyé. Pásítọ̀ Adédìran ti ìlú Amẹ́ríkà ti ẹgbẹ́ àwọn tó laná wà níbẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ẹlẹ́rìí. Ẹ jẹ́ kí a yé ṣe ìlara, kí a fi èyí kọ́gbọ́n, kí a yé jowú. Ìgbà tí màmá Lárùbáríkà fẹ́ ṣe iṣẹ́ kan fún ìran Yorùbá tí wọ́n wá lo agbẹjọ́rò mìíràn tí wọ́n ò lo òun, látìgbà yẹn ni ìlara ti túbọ̀ wọ Jẹ̀kúrẹ́dí o. Ẹ jẹ́ ká kọ́gbọ́n. Ẹni tí ó fi ẹnu rẹ̀ sọ pé àwọn kan kò ní délẹ̀ Yorùbá, òun fúnra rẹ̀ wá dà o. Ẹ jẹ́ kí a máa ṣọ́ra. Bẹ́ẹ̀ ni olóṣèlú ni lọ́ọ̀yà Jẹ̀kúrẹ́dí ṣiṣẹ́ fún. Pẹ̀lú ẹ̀rí ni o, ṣùgbọ́n ìbá má sọ pé Yorùbá Nation lòun ń ṣe. Yorùbá Nation níta lábẹ́lẹ̀ òun àti dúdú ń ṣe iṣẹ́ fún Tinubu. Jẹ̀kúrẹ́dí tilẹ̀ fi ìgbà kan pé bàbá Black Lion lẹ́jọ́ pẹ̀lú àwọn kan bákan náà. Ọba ìlú Jẹ̀kúrẹ́dí náà kú láìpẹ́. Àwọn méjèèjì wà nínú ẹgbẹ́ kan náà tí wọ́n ń ṣe lòdì sí ìran Yorùbá. Ṣebí lọ́ọ̀yà Jẹ̀kúrẹ́dí àti àwọn bíi tiẹ̀ náà la bá nídìí iṣẹ́ ikú tí wọ́n rán ikú foríjì kí ó máa ṣekú pa àwọn tí ó bá gbé òtítọ́ òmìnira Yorùbá dání. Ẹ jẹ́ a ṣọ́ra. Ẹni tó ti lọ ti lọ. Àwa tó kù ni kí a fi ṣe àríkọ́gbọ́n, kí a má ṣe da ìran wa. Alábàáṣiṣẹ́pọ̀ dúdú ni Jẹ̀kúrẹ́dí. Ẹ jẹ́ kí a kíyèsí ìwà àti ìṣe wa. Ẹ jẹ́ kí a kíyèsí ìwà àti ìṣe wa, kí a má da ìran wa. A ò fi yọ ẹni tó kú. Gbogbo ẹni tí ó ní irú ìwà wọ̀nyí lọ́wọ́, ẹ jáwọ́ ń bẹ̀. Àwa kí gbogbo àwọn tí wọ́n dúró fún òtítọ́. Bẹ́ẹ̀ náà ni a túbọ̀ rọ àwọn alálùbáríkà agbẹjọ́rò àti adájọ́ tí wọ́n fara mọ́ dídádúró tí orílẹ̀-èdè Yorùbá ti dádúró báyìí, tí a sì ti ní ìjọba tiwa, àti àwọn akẹgbẹ́ wọn mìíràn, pé kí wọ́n gbárùkù ti ìjọba adelé Democratic Republic of the Yorùbá, kí a jọ mú orílẹ̀-èdè wa tẹ̀síwájú. Ìkéde pàtàkì fún gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá, Indigenous Yorùbá People IYP, láti fi gbogbo ẹ̀rí àṣemáṣe tí Fúlàní darandaran ti ṣe ní oko wọn tàbí ní agbègbè wọn ránṣẹ́ sí ọ̀kan lára àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. Bákan náà, àwọn tí wọ́n ti wó ilé wọn tàbí gba ilẹ̀ wọn lọ́nà àìtọ́, kí àwọn náà fi ẹ̀rí ránṣẹ́. Ṣíṣe fọ́nrán pẹ̀lú àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ tàbí yíya àwòrán ẹ̀rí náà láti fi ránṣẹ́ sí ọ̀kan lára àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. Kí ìgbésẹ̀ tí kò ní jẹ́ kí irúfẹ́ ìwà aburú bẹ́ẹ̀ wáyé mọ́ lè bẹ̀rẹ̀ lórí rẹ̀ ní pẹrẹwu. Nítorí a ti ní ìjọba ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá, DRY. Náà kò sí ẹnikẹ́ni tó lè gba ilẹ̀ ọmọ Yorùbá tàbí fi ọwọ́ ọlá gbá ọmọ ìbílẹ̀ Yorùbá kankan lójú, nítorí kò sí ààyè fún àparò kan láti ga ju ọ̀kan lọ ní ilẹ̀ Yorùbá. Fún ìdí èyí, ẹ fi gbogbo ẹ̀rí àṣemáṣe náà ránṣẹ́ sí ọ̀kan lára àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí: +467 662 692 06 àbí +447 482 430 290 àbí +447 939 269 900. Lẹ́ẹ̀kan sí +467 662 692 06 àbí +447 482 430 290 àbí +447 939 69
900. Olódùmarè á dúró tì wá o. Ìròyìn yàjóyàjó, a gbọ́ pé wọ́n rí lithium ní Old Ọ̀yọ́ Empire tí àwọn afipájẹgàba olóṣèlú ìlú agbésùmọ̀mí Nàìjíríà pè ní Kwara. A sì gbọ́ pé Ọbásanjọ́ fẹ́ dá yogurt factory sílẹ̀ nílùú Ìbàdàn. Àwọn ìpínlẹ̀ méjèèjì tí a dárúkọ yìí jẹ́ ìpínlẹ̀ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ń bọ̀ lórí rẹ̀ lọ́la. Kí gbogbo ọmọ Yorùbá kí a tẹ́tí léko. a ò rí jù báyìí lọ lónìí kí a tó máa lọ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. $200 bílíọ̀nù fún Burkina Faso. Lónìí ohun tí a gbé yẹ̀wò lábẹ́ àkórí àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ni pé orílẹ̀-èdè wa kò ní jẹ gbèsè. Agbésùmọ̀mí Nàìjíríà wá dá ìbéèrè. ẹ̀kọ́ òdì. Aláwọ̀ dúdú kò jámọ́ nǹkan kan níwájú òyìnbó. Àkójọpọ̀ ìròyìn lórí Bill Gates. Èyí lòpin ìròyìn tòní. Ẹ máa yáṣẹ́ o. Ìròyìn Yorùbá.